ẹni tó fẹ́ gbààwẹ̀ tó já sí pé ní ẹrú ni ó wá ń ṣe ẹrú àbí ká tẹ̀ wá sọ pé ní nísìn kò fi bẹ́ẹ̀ sí ẹrú mọ́ a ti ń pè lọ́mọ ọ̀dọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ó wá ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ pé kèfèrí ni alhamdulillah subhanallah allahu akbar wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah a tún dúpẹ́ fún Ọlọ́run ọpẹ́ tí a dá Ọlọ́run jẹ́ ó jẹ́ tẹ́wọ́gbà fún wa nípa ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lórí ọ̀rọ̀ ṣurutu wa wujub ìwọ̀ àti in tó sọ àwẹ̀ gbígbà di ọ̀ranyàn lé ẹni tó fẹ́ gbà á lórí òun ní pé ní mo sọ fún wa pé àkọ́kọ́ ń bẹ ní Islam ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní kí ni buluk awele buluk onítọ̀ ń gbọ́dọ̀ matured nígbà tí wọ́n ń ṣe tàlím nínú Ìdí-Òro ìyẹn ní àná ẹnìkan wá béèrè nígbà tá a parí tàlím yẹn pé kí ni sáìn téèyàn máa fi mọ̀ pé ẹni yìí ti bàlágà tó fi lè bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà wallahi ọmọ kékeré lọmọ yẹn máa be good question. ìtọ́hún gbé wá ní pé ní éèjì wo mo rántí bọ́mọ yẹn ṣe gbé wá ní pé ní éèjì wo lèèyàn gbọ́dọ̀ ti rí ọmọ kékeré pé ó ti bàlágà ó ti gbọ́dọ̀ máa gba àwẹ̀. mo á ṣàlàyé pé ní nínú Islam a kì í lo ọjọ́ orí fi gbà pé èèyàn ti bàlágà lóye jẹ́ pé Islam ẹ̀sìn tó bá àná mu tó bá èní mu tí ò tún ní yapa lọ́la ni. ká tó lè gbà pé èèyàn ti bàlágà kì í ṣe age kódà àwọn biologists àwọn tí wọ́n ṣe biology wọ́n jẹ́ ká mọ̀ yìí pé àpẹẹrẹ àti àmì la máa rí lára àyàn tá a máa fi gbà pé eléyìí ti bàlágà gẹ́gẹ́ bí kíni kí irun bẹ̀rẹ̀ sí ní hù láwọn apá kan nínú ara bíi abíá méjèèjì onítọ̀hún ti bàlágà nìyẹn ojú ara kí irun hù ń bẹ̀ ó ti ń bàlágà nìyẹn irun gbọ̀n àpẹẹrẹ péyàn ti ń bàlágà nínú àlámọ̀ ni ló wà tí ọkùnrin tó bá ń ṣe ìgbọ̀nsẹ̀ níbi ìgbọ̀nsẹ̀ yẹn tó bá gbọ̀nsẹ̀ tán tó bá fẹ́ gbin pé kóun dìde kíní kan máa ń yọ ní ojú ara ọkùnrin báyìí ó máa dà gẹ́gẹ́ bí nǹkan tó ń yọ ó máa funfun òun tún yá ó dàgbà àwọn biology máa ń pè ní semen or something òun tún yàtọ̀ sí sperm ó yàtọ̀ sí àtọ̀ tọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí ní rírú ẹ̀ lójú ara ẹ̀ ó ti ń bàlágà nìyẹn nínú tí wọ́n jẹ́ ká mọ̀ nínú biology náà ni pé voice ẹ̀ software ó máa change software máa ṣe kí ni ó máa change tí ò bá bold ó máa ní nǹkan kan tẹ́ máa fi mọ̀ ní ohun lágbájá ti ń yàtọ̀ ó ti ń bàlágà nìyẹn àmọ́ fóbìnrin irun máa wù láwọn private party ẹ̀ náà igbá ayẹ máa ti bẹ̀rẹ̀ sí ní yọ nínú ta máa mọ̀ náà ni pé ó máa ṣe nǹkan oṣù ó túmọ̀ sí pé òun náà ti ṣe kí ni ó ti bàlágà nírú àwọn agbègbè báyìí tá a bá ti rí lára ọkùnrin àbóbìnrin ó ti di ẹni tí ààwẹ̀ gbígbà ṣe kí ni ọ̀ranyàn lé lórí. So a tẹ̀síwájú lórí ẹlẹ́kẹta al-aql làákàyè fún ẹni tí ó fẹ́ gbààwẹ̀ nínú ṣùrùtù ló wà. Ààwẹ̀ gbígbà ò sí fẹ́ni tó ń ṣi èrè abẹ́ni tó ya wèrè abẹ́ni tó sínwín ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí làákàyè ẹ pé gbogbo àwọn ẹni tí wọ́n wà nípò bẹ́ẹ̀ ọlọ́ba wa fún wọn lálàáfíà ẹ̀jẹ̀ àṣàmì dáadáa. Àwa náà
ọlọ́mọ dá wa padà sí rúgbó bẹ́ẹ̀ o. sọ̀rọ̀ yẹn jẹ́ pé ní ẹni tó fẹ́ gbààwẹ̀ ó gbọ́dọ̀ ní làákàyè. Mo ti jẹ sahur ìfitọ́rù ló ń bọ̀ yìí mo gbọ́dọ̀ ṣínú alukurani lè mú mọ́ kéjẹ lọ kà á iṣẹ́ olóore lè jẹ́ iṣẹ́ ẹni tó fẹ́ gbààwẹ̀ ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ fún. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni asọ́hà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lálàáfíà. ẹni tó fẹ́ gbààwẹ̀ ẹ mọ̀ pé mo sọ ní ìgbà tá à ń sọ̀rọ̀ nípa tahdiru Ramadan ìyẹn preparation wa fún àwẹ̀ pé ó tọ́ fún wa láti lọ sí hospital ìkọ̀kọ̀ ṣe wa o. Àkílẹ̀ wa fẹ́ rí dókítà fún àwẹ̀ tí ń bọ̀ ni a fẹ́ ṣe medical check-up káwo ohun tó bá wà nínú ara wa ká mójútó ká àwẹ̀ tó bẹ̀rẹ̀. wọ́n á ní ó dà bẹ́ẹ̀ wọ́n ṣe tinú wọ́n ṣe tìta wọ́n ṣe gbogbo ẹ̀ máa ní Ọlọ́run ló ní kẹ́ tètè wá o. kálẹ̀ ẹ̀ bá wá tẹ́ fi lọ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ni ẹ̀mí yín kọ́ ni ó parí ẹ̀ kí ló dé ẹni chronic ulcer Allahu Akbar ọlọ́mọdé ẹrú ẹ̀ ò ṣẹlẹ̀ sí wa. so ẹni tó fẹ́ gbá àwẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ulcer. ulcer náà ní stage tí o bá yìí tí di chronic one tó bá jẹ́ sí pé wọ́n sọ fún mi pé wá tó bá máa gba àwẹ̀ yẹn o gbúdọ̀ jẹ nǹkan báyìí o gbúdọ̀ mú nǹkan báyìí títí tẹ̀ máa fi gba àwẹ̀ yẹn tán àwọn nǹkan báyìí ló gbọ́dọ̀ máa jẹ àwọn nǹkan báyìí ló gbọ́dọ̀ máa mu. àmẹ́ni tá àwẹ̀ wà fún sàn òun lẹni tó ní àlàáfíà kò ní ulcer kò ní malaria kò ní fever kò ní typhoid àlàáfíà ẹ̀ pé débi gbígbé jiddan mujtahidan ó da ó lálàáfíà débi gbé bó ṣe gbà àwẹ̀ yẹn ó lè ka kùránì kò sí tí ó ṣe bó ṣe ń ka kùránì tán wọ́n tún lọ fẹ́ rajà ó lọ dá wọn lóhùn kò sí tó ṣe ó tún di lóru ó tún dìde ó ṣe kìyàmù lẹ́yìn kò sí tó ṣe. so irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ gba àwẹ̀ ẹni tó fẹ́ gba àwẹ̀ ó gbọ́dọ̀ di ẹni tó ní àlàáfíà. so tá a bá wo mẹ́rẹ̀ẹ̀rin yìí dáadáa tá a wò sàn á rí gbé ní ọlọ́wọ́n ọba àlekè ọlá ó ti sọ gbogbo ẹ̀ fún wa nínú Al-Qur'an. bákan náà eléyìí kò sí nínú ẹ̀ṣán àmọ́ nínú ìjìmọ̀rù ìfẹnukò àwọn àfà wọ́n ní èèyàn gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ kó bá a má máa dá ìkhtiláàfù sílẹ̀. ma ma'na al-ikhtilaf kí là ń pè ní ikhtilaf òun ni yapa ẹnu. kí ni nǹkan náà ẹni tó fẹ́ gbààwẹ̀ tó já sí pé ní ẹrú ni ó wá ń ṣe ẹrú àbí ká tẹ̀ wá sọ pé ní nísìn kò fi bẹ́ẹ̀ sí ẹrú mọ́ a ti ń pè lọ́mọ ọ̀dọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ó wá ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ pé kèfèrí ni kò tiẹ̀ fẹ́ gbọ́ pé olóhùn gbààwẹ̀ kí ló ń jẹ́ àwẹ̀ létí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá wà lọ́dọ̀ kèfèrí bẹ́ẹ̀ kò ń ṣe ọ̀ranyàn fún láti gba àwẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìfẹnukò àwọn àfà nítorí pé kí ni tó bá gba àwẹ̀ yẹn nínú ìnira ló máa wà. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀rẹ́ mi kan ó travel out lọ sí Bombay ó lọ ṣe kọ́ọ̀sì kan Oracle nípa kọ̀ǹpútà nígbà tó wá dé ló wá ń sọ nǹkan tí ojú ẹ̀ rí lọ́hùn fún wa. ó ní ibi tóun dé sí àwọn ènìyàn ń ṣe mùsùlùmí nígbà tó kọ́kọ́ débẹ̀ ibi orúkọ ni wọ́n ti bẹ̀rẹ̀ ní wa Abdulhakeem tó ń jẹ́ yẹn àwọn ò lè máa pè é bẹ́ẹ̀ o lórúkọ Yorùbá mi ni ó lóun jẹ́ Ọlá wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní Ọlá ẹlẹ́ẹ̀kejì ó ń ṣe tàhájùdù ńgbà tó débẹ̀
wọ́n stop ẹ̀ kò gba ilé ó skọ́ọ̀tì lọ́dọ̀ wọn ni ẹ̀rí lẹ́yìn wọ́n stop Tajude ẹ̀ nígbà tó yá wọ́n padà sọ wípé ọ̀gbẹ́ni tó o bá ti lè máa tẹ̀lé wa lọ sí church àdàkò fi lé ilẹ̀ wọ́n tún ó sọ pé wọ́n sọ fóun pé Tajude tóun máa ń ṣe yẹn ó máa ń di iṣẹ́ àwọn lọ́wọ́ ńgbà táwọn bá débi iṣẹ́ ẹ̀rí lẹ́yìn so agbọ́nribi téèyàn ò bá ti lẹ́nu agbọ́nribi téèyàn ò bá ti lẹ́nu tó já sí pé ẹrú lèèyàn ń ṣe níbẹ̀ àbẹ́yàn ń ṣọmọ ọ̀dọ̀ níbẹ̀ tí ẹni tó jẹ́ olówó yàn àbẹ́ni tó ní kápá léèyàn lórí tí ò wá fààyè kéèyàn gba àwẹ̀ ẹlẹ̀ fún yàn tó ń mú yàn ní tipátipá àá fi àwẹ̀ yẹn lẹ̀ àá fi àníyàn wá síwájú Ọlọ́run kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ Ọlọ́run ni yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. Bẹ́ẹ̀ Allahu Akbar Allahu Akbar àwẹ̀ tá a ní kẹgbà nítorí ìnira èròǹgbà Ọlọ́run lórí yín ni kí ni ìrọ̀rùn. Allahu Akbar Islam pé púpọ̀ ká máa dúpẹ́ fọ́lọ́run ni kọ́lọ́ kó ṣe ní rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa eléyìí àdúró ń bẹ̀ abẹ́nú wọn bá lè kí ọlá èyí tá a gbọ́ lé nínú kọ́lọ́ kó ṣe ní ti dáadáa fún wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.